káalẹ́ ẹ kú ọdún òní o. Ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ ló ń dé sí ojú amóhùnmáwòrán láti iléeṣẹ́ Nta Ijebu Ode. Oníròyìn ní Jídé Moronfolú. Ẹ gbọ́ ìròyìn náà. Ìpàrọwà ti lọ sí ọ̀dọ̀ àwọn ọmọ Nàìjíríà láti jẹ́ olùfọkànsìn ọmọnìyàn àti àlàáfíà àwùjọ. Ìmáàmù àgbà ilẹ̀ Ìjẹ̀bú Alhaji Muftaudeen Àyànbádéjọ pàrọwà yìí nígbà tí ó ń bá àwọn àkórajọpọ̀ olùjọ́sìn mùsùlùmí sọ̀rọ̀ ní ibi pọ̀pọ̀ṣìnṣìn ọdún iléyá ní Ìjẹ̀bú Òde. Akọ̀ròyìn wa Anthony Gandonu jábọ̀ ìròyìn náà, ẹ gbọ́ síwájú lẹ́nu rẹ̀ sí i. Nígbà tó ń ṣáájú àwọn jàmáà nínú ìrun olópò méjì, ìmáàmù àgbà ti akilẹ̀ Ìjẹ̀bú Alhaji Muftaudeen Àyànbádéjọ ṣàpèjúwe ọdún iléyá gẹ́gẹ́ bí ọdún tó pè fún àánú, ìfaraẹnijìn, ìfaraẹnirúbọ àti èyí tó kún fún ìpinnu láti rí pé èèyàn san ẹ̀jẹ́ tó bá jẹ́ fún ọmọ nìkejì rẹ̀. Ó wá ké sí tolórí tẹlẹmù láti rí pé wọ́n mú ìlérí wọn ṣẹ nínú gbogbo tí wọ́n bá ṣèlérí. Lẹ́yìn yìí ni ìmáàmù pa ẹran ọdún èyí tó ń ṣe àfihàn ọdún iléyá. Àdéhùn la fẹ́ bára wa sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni pé ànábì wa Iroyin aládéhùn ni. Gbogbo àdéhùn tọ́lọ́run bá ṣe gbogbo ẹ̀ ló ṣíkà ẹ̀. Ọlọ́run wá sọ di ayò Ọlọ́run ni ayò Ọlọ́run ni ànábì Iroyin torí pé ó jẹ́ ẹni tó dúró déédéé. Àdéhùn yìí ohun tó ṣe pàtàkì wájú Ọlọ́run ọba ní gbogbo àdéhùn tá a bá ṣe ẹ jẹ́ ká máa mú ṣẹ. Nínú ọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ wọn, àwọn olùjọ́sìn níbi ìrun yídì náà wọ́n fi ìgbàgbọ́ hàn àti ìrètí nínú akitiyan ààrẹ Bọ́lá Tinubu láti tún orílẹ̀-èdè yìí sọ bí ẹni sọgbà. Wọ́n wá pàrọwà sí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti ní ìfaradà sí gbogbo ìgbésẹ̀ tí ààrẹ ń gbé. Ká bọ̀wọ̀ fún ọ̀rọ̀ Ọlọ́run, ká dẹ̀ fún àwọn olórí wa ní ọ̀wọ̀ wọn, kọ́nà dẹ̀ fún wa ní ọ̀wọ̀ tiwa. Tá a bá ṣe léyìí, ìlú á dára, ìlú á tòrò. Àṣeyí ṣàmójú ọdún ayabo, ọdún á jẹ́ àtúwọ̀ lára, á tún wọn létí pé ká nífẹ̀ẹ́ ra wa. Ọdún ìmúlérí wa ṣẹ ni, ọdún ká wí bẹ́ẹ̀ ká ṣe bẹ́ẹ̀. Àmọ́ ìpọ́ Ọlọ́run ni ọba ká wí bẹ́ẹ̀ ká ṣe bẹ́ẹ̀, ṣùgbọ́n gbogbo wa náà la fẹ́ máa ṣe bí Ọlọ́run ọba wa, ọdún ká wí bẹ́ẹ̀ ká ṣe bẹ́ẹ̀. Wọ́n fi ìgbàgbọ́ wọn pé láìpẹ́ láì jìnnà àwọn ọmọ orílẹ̀-èdè yìí yóò máa yọ̀ tí wọ́n sì máa gbádùn yìn bí ìrànú ṣúgà tí wọ́n máa jẹ àǹfààní ìjọba tiwantiwa. Àgbọ̀dá ìlú fojú ló ṣe àti. Àrọwà ti lọ sí ọ̀dọ̀ àwọn olùjọ́sìn mùsùlùmí láti lo àkókò ọdún iléyá láti mú kí ìbárẹ́pọ̀ àti ìkórajọpọ̀ wà nípa fífi àdúrà jẹ́ kí àlàáfíà, ìfìmọ̀ṣọ̀kan àti ìdúróṣinṣin wà ní orílẹ̀-èdè yìí. Ìdírẹ́bẹ́ yìí wáyé láti ẹnu ìmáàmù àgbà ti mùsùlùmí àgbègbè ẹ̀rìn ìlú Sheikh Abdul Rasheed Absalam ní àkókò àdúrà ọdún iléyá. Akọ̀ròyìn wa Agbọ́lẹ́lúfojù ń jábọ̀ ìròyìn náà, ẹ gbọ́ láti ẹnu rẹ̀ síwájú sí i. Ìmáàmù àgbà fún agbègbè ẹ̀rìn ìlú Sheikh Abdul Rasheed Absalam ló ṣáájú àwọn mùsùlùmí òdodo níbi ìrun olópò méjì láti sàmì ọdún iléyá àti ọdún yìí. Assalamu alaikum warahmatullah. Assalamu alaikum warahmatullah. Ìmáàmù náà fìdí rẹ̀ múlẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà nínú ìwé mímọ́ Quran pé àkókò ọdún iléyá jẹ́ àkókò ìrúbọ èyí tó wà nínú ìwé mímọ́ Quran, èyí tó kan ní pàtàkì fún àwọn mùsùlùmí òdodo láti rí i pé wọ́n ń fi ìfẹ́ hàn síra wọn nípa nínáwọ́ sí àwọn tí ó ṣe aláìní àti òtòṣì láàrin wọn nípa fífún wọn lóúnjẹ àti ẹran lákòókò ọdún yìí. Ìmáàmù rọ̀ wọ́n láti lo àkókò yìí láti gbàdúrà fún àlàáfíà, ààbò àti ìfẹsẹ̀múlẹ̀ ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà. Kí onígbàgbọ́ nu Ọlọ́run kò tọ́lọ́wọ́ ṣàlẹ́ṣe bíbí Ismail kò tètè máa tó wá bí tán Ọlọ́run tún ní kó lọ́ọ́ fi ṣèjọsìn fóun. Lára àwọn mùsùlùmí òdodo tó wà ní yídì náà sọ ohun tí wọ́n mọ̀ nípa ọdún iléyá. Ọlọ́dẹ sì ní gbogbo nínú ohun gbogbo ká máa dúpẹ́ lọ́wọ́ ògbó tó bá ṣe fún wa, yálà ó tẹ́ wa lọ́rùn àbí ojúdà kejì ni. Láti súnmọ́ Ọlọ́run, láti mọ Ọlọ́run, láti mọ Ọlọ́run ní ọ̀kan ṣoṣo. Mo rí pé inú àwọn èèyàn dùn láti wálé láti wá ṣe ọdún
so mo gbà ládùúrà pọ́dún ayọ̀ la máa ṣe. ọdún eléyìí ní ṣàṣe mọ́ fún yín o mo ìbílẹ̀ dùgbọ́ lọ́dọ̀ náà mo ti ṣe 90+. ó kọ́ wa bí ọmọ ṣe jẹ́ lọ́wọ́ òbí torí tí ò bá sí àyípadà tọ́lọ́run fi ẹran àgbò tó fi rọ́pò lọ́dọọdún ọmọ wa la máa pa. àdẹ́bí wa Ibrahim gẹ́gẹ́ bí ọlọ́run bá ṣe pálásẹ̀ tó dẹ̀ mú àṣẹ ọlọ́run ṣẹ tọ́lọ́run padà wá sọ́ di ìdùnnú mọ́ wa lọ́wọ́. ọlọ́run ní nínú gbogbo nǹkan ká ṣáà máa dúpẹ́ àdúpẹ́ ẹ̀mí àdúpẹ́ àlàáfíà. ìmáàmù àgbà wa pa ẹran ọdún èyí tó fi ń sàmì èyí tí ànábì Ibrahim ṣe dípò ọmọ rẹ̀ Ismail. bákan náà ni ìmáàmù tún gbàdúrà fún gbogbo àwọn mùsùlùmí ní agbègbè ẹ̀rìn ìlú àti Ìjẹ̀bú Òde lápapọ̀ tó fi mọ́ gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. láti ẹ̀rìn ìlú Agboola Elúfowójù ló ń jábọ̀ rìn fún iléeṣẹ́ NTA. ọdún iléyá jẹ́ ayẹyẹ àjọyọ̀ tí ó ń kó àwọn olùjọ́sìn mùsùlùmí papọ̀ láti ro àròjinlẹ̀ lórí ìrìn àjò ẹ̀mí àti láti mọ oore hàn sí Olúwa Ọlọ́run Allah fún ìbùkún tí wọ́n rí gbà. ìmáàmù àgbà ti àwọn olùjọ́sìn agbègbè Èrèwọ̀n Sheikh Ahmad Alejubenu fi tẹpẹlẹ mọ́ ní àkókò ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n fi sàmì ayẹyẹ ọdún iléyá ní Èrèwọ̀n. ilé ẹ̀kọ́ gíga ti ìjọba àpapọ̀ fún ìwádìí ìjìnlẹ̀ àti lílo àwọn amòye the National Institute for Policy and Strategic Study NIPSS ti fi ìwé tuntun tí àkórí rẹ̀ jẹ́ ẹ̀kọ́ ti ipa ipò adarí láti ìgbé ayé àti àléfà ọba dókítà Síkírù Káyọ̀dé Adétọ̀nà. ètò ayẹyẹ náà wáyé ní ilé ẹ̀kọ́ gíga fásitì ti Ọlábísí Ọ̀nàbàjọ ní gbọ̀ngàn Ọ̀gbàgbà ní àgọ́ ìwòye kó àwọn èèyàn jọ jàǹkànjàǹkàn àti àwọn ọba aláyé láti ìtòsí àti òkèrè jọ. gbogbo àwọn ènìyàn tí ó ń sọ bí àkọsílẹ̀ rẹ̀ àti ipa rẹ̀ tí ó lapa lórí ìṣàkóso àti ìgbékalẹ̀ ìjọba ìṣe àti àṣà. akọ̀ròyìn wa Ìfẹ́olúwaṣá ló ń jábọ̀ ìròyìn ẹ gbọ́ láti ẹnu rẹ̀ sí i. ibùdó tí wọ́n ti ń kọ́ ẹ̀kọ́ nípa ìṣàkóso ní orílẹ̀-èdè Nàìjíríà NIPSS sì sísọ lójú àkójáde ìwé kan tuntun èyí tí wọ́n pe àkórí rẹ̀ nípa ẹ̀kọ́ nípa ipò aṣáájú tí wọ́n fi sọrí ètò ìṣàkóso ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà tí í ṣe Àwùjalẹ̀ tó ẹ̀sẹ̀ gbésẹ̀ lórí àpèrè Ìjẹ̀bú. ìwé yìí ni ó ṣe àkójọpọ̀ àwọn èèyàn jàǹkànjàǹkàn àti àwọn ọba pàtàkì nínú èyí tí wọ́n sọ̀rọ̀ nípa ipò aṣáájú àti ìṣàkóso tó ní í ṣe pẹ̀lú àwọn ọba aláyé. nínú ọ̀rọ̀ àkọ́sọ rẹ̀ níbi ètò náà ọ̀jọ̀gbọ́n Ṣọlá Adéyanjú tó jẹ́ olùdarí ní ilé ẹ̀kọ́ tí wọ́n ti ń kọ́ nípa ẹ̀kọ́ àkóso àti ọ̀jọ̀gbọ́n Ayọ̀ Ọmọ́táyọ̀ tó ń jẹ́ olùdarí àgbà ní ibùdó náà síláwọ̀ awẹ́ àwọn ipa pàtàkì tí ọba Adétọ̀nà ti kó nínú ètò ìtàn nípa ilẹ̀ Ìjẹ̀bú ìpínlẹ̀ Ògùn àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. lára àwọn èèyàn jàǹkànjàǹkàn tó wà níbẹ̀ ni a ti rí alága fún ìṣàkóso ìtẹ́ Àwùjalẹ̀ olórógun Dr. Sanni Kúkú àti ọ̀jọ̀gbọ́n Fásí Yusuf tó ṣe àgbéyẹ̀wò ìwé tí ó ní àkòrí 14 tí ó jẹ́ olójú ewé 305. wọ́n kan sáárá sí ọba Adétọ̀nà gẹ́gẹ́ bí ẹni tó ní ìwà ìkóra ẹni níjàánu. nǹkan tó wọn tá a máa kọ́gbọ́n nù ẹ̀ ó pọ̀ ìgbésí ayé bàbá wa ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà ibi tá a wà lé nìyí láti sọ̀rọ̀ yìí òun ló dá sílẹ̀ owó ẹ̀rẹ̀ ló ná sí nǹkan tó ṣe sí ìlú Nàìjíríà a lè gbàgbé ẹ̀ ìgbà tí ìlú dàrú nípa ọ̀rọ̀ nàdẹ́kò ó ṣe gudugudu méje ìyá mẹ́fà. àwọn ọmọ ìgbìmọ̀ tó ṣe ètò kójáde ìwé yìí náà fi ìdùnnú wọn hàn fún àṣeyọrí kíkó ìwé yìí jáde. wọ́n ṣàpèjúwe ọba Káyọ̀dé Adétọ̀nà gẹ́gẹ́ bí ẹni tí ó ti ṣe àṣeyọrí pàtàkì tó ti kó ipa ribiribi nípa iṣẹ́ ìsìn rẹ̀ sí Ọlọ́run àyíká rẹ̀ àti ní ibi tó tún tayọ àyíká rẹ̀ ní orílẹ̀-èdè yìí. a kó ìwé jáde ìwé tá a kọ ní ọ̀nà àti fún bàbá Àwùjalẹ̀
tí wọ́n ti lọ bá àwọn baba ńlá wọn kò kí ń ṣe nípa bàbá fúnra wọn ṣùgbọ́n níbi tí bàbá ṣiṣẹ́ sí nípa ètò ẹ̀kọ́ ètò ìdarí leadership bàbá wọn wà ní oríṣiríṣi ẹ̀ka lè máa ti bá bàbá even ní ètò bá a ṣe ń ṣe ìlú ní governance so nǹkan tí ìwé yìí tó dalé lórí nìyẹn. ayẹyẹ yìí ló wá sí òpin nígbà tí àwọn tó wà níbẹ̀ ya àwòrán lóríṣiríṣi agbọ́nlé olúfojú ló ń ṣe àtúpalẹ̀ ìròyìn náà. ìpéjúpéjú aláàfilà ẹ̀yin ará ibi táwọn fi àdàgbà ìròyìn tòní sí tònú eré gbogbo dọ́là lọ́lá ọláwùrábí kó tó dìgbà náà ẹ jẹ́ aṣojú rẹ o ó dàárọ̀.